Ẹ káalẹ́ o, gbogbo ilé. Mo dúpẹ́ nítorí wípé kí ni ìyà ò jẹ́ kó sú yín. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ rí ojú mi ní alẹ́ yìí, bẹ́ẹ̀ ni ẹ tún sì darapọ̀ mọ́ mi. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ṣe rí ojú mi. Bẹ́ẹ̀ ni o, bàbá mi Jimoh Akeem mo kí yín. Ẹ ní Òṣàtọ́lá don't come again no. Oodua enemies better start running away because Osha will destroy you guys one after the other. Bó ṣe máa jẹ́ nìyẹn. Torí wípé kí ni Bíbélì gan sọ, Bíbélì sọ wípé ẹni bí máa sá nígbà tí ẹnì kankan ò le. Bẹ́ẹ̀ ni, bó dẹ̀ ṣe máa rí fún wọn nìyẹn, wọ́n máa sá kiri ni, wọ́n máa sá lọ, wọ́n máa sá kàbàkàbà, wọ́n dẹ̀ máa sáré kú ni. Lórí ọ̀rọ̀ Oodua Republic yìí, wọ́n máa sáré kú ni. Wọ́n máa sáré títí tí wọ́n máa fi kú ni. Bẹ́ẹ̀ ni, láìpẹ́ yìí náà ni gbogbo wọn máa kú. Ikú náà ni torí wípé kí ni ìdí tí a fi máa ń sọ wípé ikú yìí náà ló yẹ wọ́n ni wípé wọ́n ti pa wá, wọ́n ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa sáyé. Àwa náà nílò láti pa wọ́n sọ́run ká lè ṣe ilé ayé, ká lè rí ilé ayé gbé kalẹ̀, kí ilé ayé lè san wá. Bẹ́ẹ̀ ni kó lè yẹ wá. Mo dúpẹ́ ẹ káàbọ̀ ìyá mi, bàbá mi Ṣọlá Ayọ̀, bàbá mi Amos Ṣóbọ̀wálé, ẹ ṣeun. Bàbá mi ọmọọba Felix Olúwagbọ́tèmi, ẹ ṣeun. Mo dúpẹ́ Ọláyọmí Kóìkí mi dà. Mi ò tí ì rí Ọláyọmí Kóìkí mi. Bàbá mi Lateef Mumin Ìṣọ̀lá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Ṣẹ́gun Ọlá, thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá mi Rukayat Hamzat. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń fẹ́ mi nílé lóko. Ẹ ṣeun, mo dúpẹ́ tẹ́ ò jẹ́ kó sú yín. Bí ò tí ń sú yín, kò ní sú èmi. Bí ò tí ń sú èmi, kò ní sú Igbarúmọlẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹni tó bá ní kí là á ṣe, kí la máa ṣe, òun là á ṣe hàn. Bẹ́ẹ̀ ni, nítorí wípé bá ṣe wà yìí, jẹ́jẹ́ wa la wà. Jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ. Jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n ní pé ká má lọ jẹ́jẹ́ ńkọ́, àwa náà á jẹ́ kán mọ̀. Ìyá mi Abíyọ̀ Ọmọ́túnbís, mo ti rójú yín. I love you so much. Ẹ ṣeun, mo dúpẹ́. Lénìí, a ó máa sọ̀rọ̀. Mo ṣe bá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ṣe bá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kí ẹ jẹ́ kó jú mi ṣe. Bẹ́ẹ̀ ni, nítorí wípé kí ni ibà kì í wú mọ́, àdáṣe ní ìhun mọ́. Mo kí yín bàbá mi Ọmọ́táyọ̀ Àtòwòjú Òbígbẹ̀san. Mo kí yín AZ Adéyẹmí Azeez. Bàbá mi Ṣẹ̀yẹ Ayọ̀. Bẹ́ẹ̀ ni, ó dà pé àwọn ọlọ́wọ́ bọ́tì mi ló ti ń dé yìí. Ìyá mi ọlọ́wọ́ bọ́tì mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ kí warrior mi, thank you so much. Bá ṣe ń sọ lọ, wọ́n ní ẹni tó bá sọ̀kò sórí òrùlé, ó fẹ́ gbọ́ ohùn onílé ni. Ẹni tó sọ̀kò sórí òrùlé, ó fẹ́ gbọ́ ohùn onílé ni. Ṣùgbọ́n kó tó wá gbọ́ ohùn onílé ńkọ́, ẹ jẹ́ ká jọ fìjìlé nǹkan. Nítorí wípé kí ni season film, òun ni wọ́n ti bẹ̀rẹ̀ yìí. Ohun tí apá Nàìjíríà ò ká, wọ́n ti fọwọ́ fà gàngàn. Bẹ́ẹ̀ ni, wọ́n gbọ́dọ̀ máa rí i pé ọmọ akin ni wá. Àwa gangan ló wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, bá ṣe ń sọ lórí ọ̀rọ̀ Oodua yìí, ẹni tó bá ní kí là á ṣe, òun là á ṣe hàn. Gbogbo àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tó ń kígbe tí wọ́n ń sọ wípé ariwo ọjà lásán ni, fún ọjọ́ kejì ọjà, òun gangan ni ariwo táwọn ń pa. Torí wípé kí ni àwa ń jàjà òmìnira. Bàbá mi Julius Ọmọṣèkejì, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun o. Ìyá mi Fárẹ̀mí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìyá mi Fábùnmi, mo nífẹ̀ẹ́ gbogbo yín gidi gan. Ẹ jẹ́ ká gbọ́ orin àsíá wa. Ẹ ṣeun.
bẹ́ẹ̀ ni òótọ́ ni wípé àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Ọmọ Odùduwà, ṣé o ti bọ́ sípò ẹ̀tọ́ rẹ? Ṣé o ti bọ́ sídìí ipò ẹ̀tọ́ rẹ? Ẹ̀tọ́ wa tí wọ́n fi ń dùn wá látayébáyé, ẹ̀tọ́ wa tí wọ́n ti fi ń dùn wá látọjọ́ pípẹ́ wá, ẹ̀tọ́ wa tí wọ́n ti fi ń dùn wá tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ wa yìí, òun la sọ wípé ìyá mi Ọmọlára Sunshine, you are the love of my life. I don't know how I can stop loving you because I can't even stop. I can't have enough of you. Bẹ́ẹ̀ ni, love you so much. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín, ẹ bá wa máa pín show yìí. Ẹ pé ọ̀rẹ́ yín, ẹnì kan wá nǹkan fìdílé, kéku lé pọ́, kó tọ̀ fún toko, káàdùn gbọ́, kó rò fún ọbẹ̀, wípé kí ni, wípé Òṣàtọ́lá. Bẹ́ẹ̀ ni, àwọn onílẹ̀ tí wọ́n gbé dìde, ó mà tún ti dé. Kí ló tún fẹ́ sọ? Báwo ló ṣe fẹ́ sọ? Báwo ló ṣe fẹ́ sọ? Ká tó bọ abami ètò lọ, ẹ jẹ́ ká ṣèbà fún ẹni tí ìbà tọ́ sí, ká ṣèbà lọ́wọ́ orí, ká ṣèbà fún gbogbo ẹni tí ìbà tọ́ sí, kan lè jẹ́ kojú wa ṣe ni. Nítorí wípé kí ni, àdáṣe ní í hun mọ̀, ìbà kì í mu mọ́. Mo ní kábíyèsí ọba àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò bá sí Olódùmarè, tí ò bá fi ti Olódùmarè ṣe, bẹ́ẹ̀ ni ó máa ń hun wọ́n ni. Nítorí ẹ̀ ni wàá fi ń sọ wípé kábíyèsí, mo ṣèbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá tí wọ́n ti ń sọ̀rọ̀ kí n tó máa sọ. Mo ṣèbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí a jọ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Mo ṣèbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n tún sì máa sọ lẹ́yìn tí àwọn onílẹ̀ bá ti gba ohùn lẹ́nu àwa báyìí. Bẹ́ẹ̀ ni, mo tún ṣèbà, mo ṣèbà Olódùmarè, mo ṣèbà Olódùmarè, ìbà Olódùmarè, ìbà Olódùmarè, ìbà Olódùmarè, ìbà gbogbo òpó mẹ́rẹ̀ẹ̀rin tó dilé ayé mú. Bẹ́ẹ̀ ni, mo júbà òpó mẹ́rẹ̀ẹ̀rin tó dilẹ̀ Oòduà mú. Mo júbà gbogbo àwọn tó tẹ̀lé Oòduà dó. Mo júbà gbogbo agbára tí ó tẹ̀lé Oòduà dó. Ìwìn inú igbó ní ilẹ̀ Oòduà tó tẹ̀lé Oòduà dó, ìbà. Ọ̀rọ̀ Ilé Ifẹ̀ tó tẹ̀lé Oòduà dó, ìbà. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kó jú mi ṣe. Gbogbo àwọn ládéládé tí wọ́n ti kọjá lọ ní ilẹ̀ Oòduà, ìbà. Gbogbo àwọn lóyèlóyè tí wọ́n ti kọjá lọ ní ilẹ̀ Oòduà, tí wọ́n fi ṣayé tí ayé fi gún kó tó di wípé àwọn eléyìí wá, kí wọ́n wá ń bàjẹ́, tí wọ́n wá ń tẹ̀ bàṣubàṣu. Mo júbà yín, ẹ jẹ́ kó jú mi ṣe. Mo júbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ Oòduà. Mo júbà àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní ilẹ̀ Oòduà. Mo júbà gbogbo ọmọdé ilẹ̀ Oòduà. Mo júbà àgbàlagbà, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo júbà oyún inú, mo júbà àṣẹ ẹ̀dí. Ẹ jẹ́ kí ìbà mi kó ṣẹ. Bẹ́ẹ̀ ni, mo júbà àwọn ìyá mi òṣòròmọ̀nìgà, apanimáwàgún olókìkí òru, ọ̀tẹ̀ alanta. Bẹ́ẹ̀ ni, mo júbà yín, ẹ̀yin ìyá mi afúyẹ́ gẹ́gẹ́ níyẹ́. Ẹ̀yin ìyá mi ajímájẹ nǹkan tó léegun. Ẹ̀yin ìyá mi olókìkí àárọ̀, olókìkí ọ̀sán, olókìkí alẹ́, olókìkí ìyálẹ̀ta, olókìkí ìrọ̀lẹ́, olókìkí gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, ẹyẹ ìyá mi ò ní fòkó forí ṣọpọ́n, ẹyẹ ìyá mi ò ní fòkó forí ṣọgi. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kẹ́ má sòkò làṣà, sòkò làṣà ní Nàìjíríà, ayé yín ò tó gún mọ́. Wọ́n ní kẹ́ má sòkò làṣà ní Nàìjíríà, pé ẹyẹ ìyá mi ni ẹ sòkò làṣà. Àṣà yẹn ló máa ṣá yín pa tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kẹ́ má sọ òkò làṣà ní Nàìjíríà, ẹ má ti sọ̀kò làṣà. Ṣàlàṣàlà ṣòlòṣòlò báyìí ẹ̀jẹ̀ yín máa ṣàn. Ẹ̀yin ẹni bí ilẹ̀ Oòduà. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa rí nìyẹn láṣẹ Èdùmàrè. Mo júbà àwọn ìyá mi, àwọn ìyá mi Ajíbọ́lá ọmọ Ẹdàn. Bẹ́ẹ̀ ni, mo júbà ìyá Kèrè, mo júbà Ààrẹ orí ìtẹ́, mo júbà gbogbo àwọn ìyáláyà mi ní ilẹ̀ Oòduà. Ẹ jẹ́ kó jú mi ṣe. Mo júbà gbogbo àwọn bàbá mi ní ilẹ̀ Oòduà. Mo júbà àti wáyé mi. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ júbà àti lọ mi. Torí pé tí a bá wà láyé, tá a wà láyé bí ìkàsí nǹkan, tá a pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bí tá a pẹ́ tọ́pẹ́ nílé ayé, ọjọ́ kan náà la ó fàyè sílẹ̀, la ó lọ. Ìdí nìyẹn tó yẹ ká máa ro ọjọ́ àti lọ wa. Bẹ́ẹ̀ ni, ká má bàa ṣe kíni, ká má bàa ṣi nǹkan ṣe, ká má bàa ṣi ilẹ̀tẹ̀, ká má bàa ṣi wàwù. Torí pé tá a bá ń ro ọjọ́ àti sùn,
bẹ́ẹ̀ ni èmi ò lérò wípé ẹnikẹ́ni á máa ṣe nǹkan ṣe ẹnikẹ́ni á máa tẹ̀lé bàṣubàṣu bí ìgbà tó yẹ wípé òun nìkan ló dálé ayé lọ́lọ́dùmarè dálé ayé fún. bẹ́ẹ̀ ni mo ṣèbà àtìlọ́mi mo ṣèbà lọ́wọ́ orí mo ṣèbà ìṣẹ̀dá mi mo ṣèbà Ọbàtálá ọba tá àṣà tó tọ́ náà rí gbogbo wa ẹ jẹ́ kójú mi ṣe mo ṣèbà gbogbo àwọn onílẹ̀ tó wà nílẹ̀ Oòduà gbogbo àwọn òòṣà tí ó wà nílẹ̀ Oòduà mo ṣèbà obìnrin òjòwú ọlọ́jọ́ ọ̀já ààrẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó máa jú mi ṣe mo ṣèbà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn awẹ̀dẹ kan tó wẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ojú mi ṣe Ògún lákàyè ọ̀ṣìmọ́lẹ̀ mo ṣèbà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kójú mi ṣe mo ṣèbà èṣù láàlí ògúre òkò èṣù láàlú ọkùnrin takuntakun bẹ́ẹ̀ ni onílé oríta èṣù láàlí ògiri òkò ọ̀bẹ́lẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ògbéni níjà kẹ́rù òbò níjà bẹ́ẹ̀ ni mo ṣèbà lọ́wọ́ orí mo ṣèbà lọ́wọ́ ìṣẹ̀dá mo ṣèbà lọ́wọ́ adẹ́dá ẹ jẹ́ kó tún mi jú mi ṣe láṣẹ Èdùmàrè lónìí gbogbo ohun tí n bá máa wí ẹ má fi bí mi nítorí wípé kí ni mo ti júbà kí n tó wọlé wọ́n ní pé ewúrẹ́ tó wọlé tí ò kágò òun ló ń dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò òun ló ń jẹran àmújẹran ẹ má wàá gbàgbé o wípé asín ni mí kì í ṣe ẹran ìlàjẹ lọ́wọ́ oṣó ọ̀gá ni mí kì í ṣe ẹran àásè lọ́bẹ̀ bí a bá má àkèré tí ò bá jọ kọ̀ǹkọ̀ bẹ́ẹ̀ ni níṣe là á jùlẹ̀ ni gbogbo ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá ń sọ wípé bóun ṣe ń gbọ́ ohùn gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Oòduà Republic yìí tó sọ wípé òun gbọ́ ohùn Kóìkí òun gbọ́ ohùn Citizen AY òun gbọ́ ohùn èmi Òṣàtọ́lá òun gbọ́ ohùn Dara Talk Show òun gbọ́ ohùn ìyá mi Àbíyò Ọmọ́túnbísì gbogbo wa pátápátá látòkè dé sàlẹ̀ torí pé òun gbọ́ ohùn wa inú ń bí òun irú ẹni bẹ́ẹ̀ inú bíbí báyìí inú bíbí ẹrú ní pẹ̀rú ẹ̀dọ̀ fùfù ẹ̀wọ̀fà ní pàwọ̀fà bó ṣe máa rí nìyẹn ìjọba tákèrè jùmọ̀ bá kanlẹ̀ báyìí ọjọ́ náà ló kọlẹ̀ pa bẹ́ẹ̀ ni àkàrà bá pàrà bá bọ́ sínú epo báyìí gbérara báyìí ló máa ń gbé jáde láṣẹ Èdùmàrè gbérara kò ní tọ́ nínú ilé wọn gbogbo ìwọ́kíwọ́ tó bá ń sọ wípé bí a ti ń sọ yìí ó ń ká ẹ lára ó ń dùn ẹ́ ó ń ṣe kínní ó ń ṣe bákọ̀bákọ̀ lára ẹ ó ti ń kàn ẹ́ léwo ó máa kàn ẹ́ pa ni láṣẹ Èdùmàrè gbogbo ẹnikẹ́ni ènìyàn kéènìyàn tó bá sọ wípé òun wá fẹ́ ṣèwádìí wa gbogbo àwọn ọmọ ẹ ló máa fi ṣèwádìí bẹ́ẹ̀ ni wàá lọ sísàlẹ̀ odò wàá lọ bèrè lọ́wọ́ Olúwẹ̀rí níbo ló ti máa rí wàá padà lọ sísàlẹ̀ odò wàá lọ sọ fún Olúwẹ̀rí pé o fẹ́ gba nǹkan wá bẹ́ẹ̀ ni o dẹ̀ ní padà bọ̀ àlọ́ dé bó ṣe máa rí fún yín nìyẹn láṣẹ Èdùmàrè torí wípé kí ni ọ̀sán pọ́n gọrígọrí àwo wọn nílé alára bẹ́ẹ̀ ni ọ̀sán pọ́n gọrígọrí àwo wọn ń tọ́nà ojú ọ̀sán pọ́n gọrígọrí àwo wọn ń tọ́nà ojú ọ̀sán pọ́n gọrígọrí àwo wọn ń tọ́nà ojú èṣù ọ̀dàrà má jẹ́ kọ́kọ́ yìí dànù èṣù ọ̀dàrà má jẹ́ kọ́kọ́ yìí dànù èṣù ọ̀dàrà má jẹ́ kọ́kọ́ yìí dànù bí ẹnikẹ́ni bá rán ẹ sí wa padà kó lọ bá wọn kó bá tí wọn jẹ́ kó bọ̀nà wọn jẹ́ kó gba gbogbo àlámọ̀rí wọn jẹ́ kí wọ́n kú dànù kí wọ́n kú bí ajá ṣe ń kú tòrútògóró inú ẹ̀ kóògùn fẹ̀jẹ̀ wọn wẹ̀ kí Ṣàngó báyé wọn jẹ́ ọ̀yá yà wọ́n sí wẹ́wẹ́ láṣẹ Èdùmàrè bó ṣe máa rí nìyẹn tọmọtọmọ èṣù tí ń jẹ́ Láàróyè bẹ́ẹ̀ ni mo mọ orúkọ tí èṣù ń jẹ́ èṣù ló ń jẹ́ Láàróyè àti àwọn aláìmọ̀kan ń pè ní ẹbọra burúkú ẹbọra rere bẹ́ẹ̀ ni èṣù láàlú ògiri òkò bẹ́ẹ̀ ni ẹbọra rere tí ń jẹ́ Látọ̀ pa ó yá lọ báyé wọn jẹ́ kó lọ sọ̀kò ìbànújẹ́ sínú ilé ayé wọn ẹnikẹ́ni tó bá sọ wípé ó kù bí tá a máa gbé gbà lórí ọ̀rọ̀ Oòduà Republic yìí tọmọtọmọ bó ṣe ń rùkú wọlé kó máa rùkú jáde kí ilé ayé wọn máa bàjẹ́ kọ́nà wọn máa bàjẹ́ kí gbogbo nǹkan wọn máa dàrú káyé wọn fọ́ dànù oko burúkú ọwọ́ bàbá mi èṣù ló wà oko ìbànújẹ́ ọwọ́ bàbá mi èṣù ló wà ó yá lọ sọ sáàrin wọn láṣẹ Èdùmàrè bó ṣe máa rí nìyẹn lè fẹjọ́ wá sùn ẹnikẹ́ni tó bá sọ wípé ó gubi tí a máa gbé gbà tó bá gúnyán láyé kó lọ gbọbẹ̀ lọ́rùn àṣẹ wàá tó báyìí òun ni tolúwo láṣẹ Èdùmàrè ẹ̀wẹ̀ ayé ti wí ẹ̀gbà ọ̀run ti gbà á láṣẹ Èdùmàrè bó ṣe máa rí nìyẹn káwá bọ́ sí àgbàmì ètò ènìyàn mi nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ká gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn jẹgúdújẹrá
àwọn ẹni bí ilẹ̀ Oòduà. It's a warning. It's a warning note. Ẹnikẹ́ni tó bá mọ̀ wípé òun ò fẹ́ràn show mi, kó jọ̀ọ́ kó má dá ẹ̀mí ara ẹ̀ légbodò. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ tí mo wà ń bí, ó mọ nǹkan tí mo gbé lẹ̀ o. Live quietly. Máa lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ ní àlàáfíà. Má fi ẹ̀mí ara ẹ wéwu. Má fi ẹ̀mí àwọn ọmọ ẹ wéwu. Ìwọ máa lọ. Má flag o. Torí wípé that will be the last of you. Alẹ́ yìí lágbára. Bẹ́ẹ̀ ni, ó lágbára ju tàná lọ. Ẹ̀ẹ̀kan mọ̀ ni. Ẹni bá sọ̀kò sórí òrùlé, tó sọ̀kò sórí òrùlé, ó fọ́ gbọ́ ẹnu onílé ni. Ọmọ wa tẹ́ mú SSS, tẹ́ mú. Ọmọ wa tí ẹ mú, ẹ filẹ̀, ẹ ti gbàgbé ni. Tá a bá má kéré, tí ò bá jọ kọ̀ǹkọ̀, á jọ ọwọ́ ẹ̀ lẹ́ni. Ọmọ tẹ́ ẹ mú tó wà lọ́dọ̀ yín, ẹran egungun tá a so májá lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni. Ajá ò gbọdọ̀ jẹ, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ sọnù. Ajá ò gbọdọ̀ jẹ, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ sọnù. Gónógí ní báyìí, òun ladìyẹ ń toko ìmọ̀ bọ̀. Mímú tẹ́ ẹ mú láyọ̀ àtàlàáfíà náà ni kẹ́ fi rọra fílẹ̀. Torí wípé kí ni? Kò sí ohun tẹ́ lè fi ṣe. Nígbà tá à ń sọ wípé ká gba òmìnira ara wa, àwọn SSS tí wọ́n lọ mú ọmọkùnrin yìí lé, tí wọ́n trace ẹ̀ débi tí wọ́n fi mọ ilé ẹ̀. Ta ló jẹ́ kí wọ́n mọ ilé ọmọkùnrin yìí? Ṣé ọmọkùnrin yìí nìkan ni ẹni tí ó ń pín leaflet Oòduà Republic tó jẹ́ pé òun nìkan ni wọ́n mú? Ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa. Ìbéèrè mi ni wípé àwọn SSS tí wọ́n lọ mú nílé, ṣé Yorùbá ni wọ́n, àbí Ìgbò, àbí Haúsá, àbí Fúlàní? Nígbà tá à ń sọ̀rọ̀ nípa òmìnira, ẹ̀ ń sọ̀rọ̀ nípa democracy. Fẹ́ láti sọ ní demo tó ní kérésì nínú. Òun ni gbogbo yín sọ̀rọ̀ nípa. À ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ọmọ ènìyàn láti ní ẹ̀tọ́ láti sọ ohun tí ó fẹ́. Láti sọ nǹkan tó fẹ́ àti nǹkan tó kọ̀. Ṣùgbọ́n táàmì àti yín bá béèrè lọ́wọ́ ara wa wípé báwo ni ó ṣe dì nínú Nàìjíríà lénìí? Tó bá ṣe pé ọmọ Oòduà kankan ò ní ọwọ́ sínú ìbàjẹ́ Nàìjíríà lénìí, wọn ò ní máa mú wa bí wọ́n ṣe mú wa bí ẹni mú adìyẹ. Ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa, tí kò bá sí agbẹ̀yìnbẹbọjẹ́ láàrin wa ní ilẹ̀ Oòduà, báwo ni wọ́n ṣe mú ọmọ wa? Ẹ̀yin tí ẹ ti pín show yìí, mo ń rí o, mo ń rí share lórí ìkíní yín, ṣùgbọ́n àwọn tí ò tí ì pín mo rí. A kàn máa gbé ètò náà ni, a ní pín kó má bàa mú wa torí pé ìbẹ̀rù ó ti wà nínú ọkàn wa. À ń béèrè wípé tí kò bá sí ẹni bí láàrin wa, báwo ni wọ́n ṣe rí? Kí ẹnikẹ́ni má pè mí ní àsìkò yìí, pàápàá jùlọ sórí nọ́mbà mi tí mo fi ń ṣe broadcast yìí, òun náà ni mo fi ń ṣe broadcast. Ẹ jẹ́ ká jọ bira wa. Wọ́n mú ọmọ yẹn ní Kogi. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n dẹ̀ mú ní Kogi lọ ti mú lọ sí Abuja. Mo fẹ́ ká jọ fi kinní kan, ká jọ fi yí ara wa lénìí wípé ká má bẹ̀rù, ká má fòyà.
kò sí nǹkan tí wọ́n lè fi ọmọkùnrin yẹn ṣe lótìtọ́ àti lódodo àti jàjà òmìnira kò ń ṣe nǹkan tó easy o kò ń ṣe nǹkan tó rọrùn bí ẹ̀kọ́ òun náà lè rí wọ́n fẹ́ fi ọmọ yẹn wọ́n fẹ́ fi dẹ́rù ba àwọn tó fẹ́ bọ́ síta ní October 1st ni ọpọlọ tí wọ́n fẹ́ lò ní ọpọlọ tí wọ́n fẹ́ lò ní wípé tó bá ti mú ẹnìkan nínú wa àwa yòókù máa dákẹ́ àwa fẹ́ jẹ́ kó yé wọn pé ọgbọ́n tí wọ́n ti ń lò látayé báyé nìyẹn àwa dẹ̀ ti decode ẹ̀. ọpọlọ tí wọ́n ń lò ní wípé tí wọ́n bá ti mú kan àwọn yòókù á dákẹ́ wọ́n ti ń lò ó tipẹ́tipẹ́ sọ fún wọn wípé ọpọlọ tí wọ́n ń lò yẹn ó ti wà outdated ó ti expire ó yẹ kí wọ́n tún ọpọlọ míì lò torí wípé kí ni ó easy láti decode bàjẹ́. wípé láṣẹ Èdùmàrè kó tó di October 1st ọmọ yìí máa bọ́ síta tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo nìṣẹ̀ṣe wà tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo làwọn alálẹ̀ wà tí wọ́n ń bẹ̀ ọmọ yẹn máa bọ́ síta tí irun kankan ò ní tú lára ẹ̀ nítorí wípé kí ni àgbàdo inú ògò ni àgbàdo inú ògò tó di àwòmọ́jú fẹ́dìyẹ. ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa a ní Afẹ́nifẹ́re fún how many years àná mo rọra mẹ́nu bà ọ̀rọ̀ wọn mi ò wọ dípà sínú ọ̀rọ̀ wọn. Afẹ́nifẹ́re ti wà fún roughly 60-something years ogún mẹ́ta ó lé ọdún tí wọ́n ti wà tí wọ́n ti sọ wípé àwọn ń jàjà òmìnira. Only a fool, only a gullible Yorùbá ló máa sọ wípé Afẹ́nifẹ́re ìyẹ́ wọn adìyẹ wọn làágùn ìyẹ́ ara wọn ni ò jẹ́ á mọ̀. Wọn ò lè inject ẹ̀ pẹ̀lú poison ẹ̀ cancel ẹ̀ kí ló ṣe fún wọn? He is just a normal boy like every one of us. As a matter of fact kò kí ń ṣe Professor Banji Akíntóyè bọ̀bọ́ yẹn ò dẹ̀ kì í ṣe Nnamdi Kanu kì í ṣe Nnamdi Kanu kì í ṣe Professor Banji Akíntóyè. So kí ni wọ́n fẹ́ rí bọ̀bọ́ yẹn tí wọ́n fẹ́ ṣe nǹkan kan fún pé wọ́n fẹ́ inject ẹ̀ torí pé ó pín leaflet lásán ó kàn fẹ́ fi dẹ́rù bà wá ni. ẹ jẹ́ ká sọ kinní yẹn kó yéra wa dáadáa ìbéèrè tèmi ń béèrè lọ́wọ́ wa ni mo fẹ́ kẹ́ ẹ dáhùn. Fún normal thinking normal right thinking Yorùbá ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa kí ni Afẹ́nifẹ́re ti ṣe fún gbogbo wa lápapọ̀. Nígbà tá à ń sọ̀rọ̀ pé a fẹ́ dá dúró Odùduwà Republic wọ́n wá ń sọ wípé àwọn ń jà fún restructuring and the restructuring tẹ́ ń sọ yìí wọ́n ti ń jà láti 60-something years ago lẹ́yìn tí Awólọ́wọ̀ kú tán. We must not forget ká má gbàgbé ẹ ṣeun ẹ máa bọ́ bàbá mi Akeem mo ti gbọ́. We must not forget wípé Afẹ́nifẹ́re ti wà nílẹ̀ láti 60-something years ago. Wọ́n dẹ̀ sọ wípé wọ́n ń jà fún ọmọ Odùduwà wọ́n ń jà fún restructuring. My question is
ìbéèrè mi ni wípé tí a bá fi 20 ọdún pilẹ̀ṣẹ̀ wèrè pa àfogún ọdún múra wèrè àfogún ọdún múra dìgbòlugi ìjọ wo la tó fẹ́ jájà. Okay, wọn ò rí restructuring ṣe for the past 60 something years a tún sọ wípé a fẹ́ lọ. Wọ́n wá ń sọ ọ̀rọ̀ èèyàn kan wọ́n wá ń sọ ọ̀rọ̀ kan ní ìsìn Afẹ́nifẹ́re ń sọ ọ̀rọ̀ kan wọ́n ń jẹ́ kó yé wa wípé àwọn tí ń jà fitafita fún ọmọ Yorùbá. Èmi fẹ́ béèrè wípé ìjà tí wọ́n jà fún ọmọ Yorùbá látijọ́ yìí ṣé ó dáwọ́ ebi tó ń pa ọmọ Odùduwà ó dá dúró? Ẹ jọ̀ọ́ lénìí mi ò múra láti wá búùyàn ìdí nìyẹn tí mi ò fi ṣe àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó bọ́ sórí ètò. Mo wò pé kí n calm down. Mi ò múra láti wá búùyàn, mi ò múra láti wá báyàn jẹ́, mi ò dẹ̀ báyàn jẹ́ rí, òótọ́ ọ̀rọ̀ ó kàn korò létí àwọn kan ni. Ìbéèrè tí mo ní láti wá béèrè wípé àtijọ́ tí àwọn Afẹ́nifẹ́re ti ń ja ìjà òmìnira yìí ṣé àwọn Afẹ́nifẹ́re ti dá ọwọ́ ibi tó ń pa ọmọ Odùduwà wọ́n ti dá dúró? Ohun ọ̀gbìn tí à ń mọ̀ sí iṣẹ́ oko wa tí àwọn ìyá wa tí wọ́n fi ń lọ sílẹ̀ Haúsá láti lọ ṣiṣẹ́ ọ̀gbìn àbí láti lọ ra àwọn èrè oko tí wọ́n ń bẹ̀. Àwọn nǹkan tí mò ń sọ yìí bíi àlùbọ́sà, bíi ata, bíi ẹ̀wà, bíi ráìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ìjà Afẹ́nifẹ́re ti dá ọwọ́ àwọn ìyá yìí dúró wípé kí wọ́n má lọ ra ọjà mọ́ lọ́dọ̀ Haúsá tó fi yé wípé àtayébáyé la ti ń gbọ́ even kó tó di wípé íńtánẹ́ẹ̀tì gbòde kan kó tó di wípé ẹ̀rọ ayélujára gbòde kan la ti ń gbọ́ gbogbo ìròyìn bó ṣe máa ń pa àwọn ìyá wa sínú oko torí pé wọ́n lọ ra ata ní ilẹ̀ Haúsá. Afẹ́nifẹ́re tó bá wà ń bí kí wọ́n máa fetí gbọ́ o tí wọ́n bá dẹ̀ sí ń bí mo mọ̀ pé wọ́n máa wò ó létà. Òṣàtọ́lá ló ń sọ̀rọ̀. Afẹ́nifẹ́re ibo ni iṣẹ́ wọn ní ilẹ̀ Oòduà tí wọn ò fi dá ọwọ́ pé kí àwọn ìyá wa lé lọ máa kú ní ilẹ̀ Haúsá tí wọn ò fi dá dúró. Débi wípé wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé wẹ́rẹ́wẹ́rẹ́ tí àwọn Fúlàní fi ń wọ àárín wa tí tó fi dé tó fi ba nǹkan jẹ́ débi tí wọ́n bàjẹ́ dé. Àwọn ọmọ wa látayé tipẹ́tipẹ́ láti 19 tipẹ́tipẹ́ bí ọ̀rọ̀ grandma mi làwọn ọmọ wa ti máa ń lọ gba orí omi desert. Ó ti ẹ̀tú àti wọ́n ní bọ́mọdé ò bá bàtàn á bá àrọ́bá àrọ́bá sì rèé bàbá ìtàn. Débi wípé nígbà tí Ọbásanjọ́ wà lórí oyè àwọn ọmọ wa nígbà yẹn tí ẹ bá rántí ẹsẹ̀ wọn ò tí ì máa fi mọ́tò gba orí desert ẹsẹ̀ ló máa fi rìn tó máa fi rìn desert yẹn dé Libya kí ló ń sá fún nínú ìlú bàbá wọn. Ó bá yá ẹ máa kọrin nílẹ̀ Oòduà ẹ máa ní ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé wọlé wọlé. Lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ ẹ wà ní òkè òkun ẹ máa gbàgbọ́ pẹ̀lú mi wípé tí ẹ bá lọ sílé bàbá yín ilé bàbá yín gan ń bà yín lẹ́rù láti lọ. Ẹ lè lọ. Afẹ́nifẹ́re wà nígbà tí Ọbásanjọ́ wà lórí oyè tí Ọbásanjọ́ fi ń sọ wípé àwọn ọmọ tí wọ́n
kọjá lórí desert tí wọ́n cross tí wọ́n survive láti lọ sí Libya àti láti survive orí omi Mediterranean Sea wá sí Europe kí wọ́n padà wá torí wípé kí ni wọ́n ti fi ẹ̀mí wọn la ikú kọjá kí wọ́n padà wá jẹ́ sójà. Ọbásanjọ́ the same bàbá Ìyábọ̀ tó sọ bẹ́ẹ̀ kí ló dé tí bàbá Ìyábọ̀ ò ṣe láti pé kí wọ́n dí ọ̀nà gbogbo kí wọ́n béèrè lọ́wọ́ ara wọn pé kí ló dé táwọn ọmọ wa ń sá kí làwọn ọmọ wa ń sá fún ní ilẹ̀ Oòduà tí wọ́n fi lọ ń kú sínú desert nítorí àti lọ sí Libya. Ọbásanjọ́ ò rí nígbà yẹn wípé kóun dá ọwọ́ ebi tó wà ní ilẹ̀ Odùduwà dúró. Wọ́n ṣe operation feed the nation nígbà náà. Operation feed the nation mà ló doko bàbá Ìyábọ̀ lẹ́ni. Tí bàbá Ìyábọ̀ dẹ̀bìtì àyàlú. Gbogbo eléyìí Afẹ́nifẹ́re wà ń bẹ̀ o. Afẹ́nifẹ́re wà nígbà tí Awólọ́wọ̀ kú láti gba Awólọ́wọ̀ ẹ̀ka gbogbo àwọn akọni tó ti dìde ní ilẹ̀ Oòduà àtàwọn tó dìde nítorí selfish interest wọn náà nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ. Ọláyọmí Kóìkí, thank you so much. You are a warrior any day, anytime. Kí ni Afẹ́nifẹ́re ṣe láti rí wípé wọn ò pa Fúnṣọ́ Williams? Kí ni Afẹ́nifẹ́re ṣe láti rí wípé wọn ò pa MKO Abíọ́lá? Kí ni nǹkan tí Afẹ́nifẹ́re ṣe láti rí wípé wọn ò pa Bọ́lá Ìgè? Gbogbo àwọn tó ti dìde gẹ́gẹ́ bí akọni ní ilẹ̀ Oòduà, kí ni Afẹ́nifẹ́re ṣe láti rí wípé tí ẹ bá kó gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Oòduà yìí dúró tẹ́ ẹ ní kí gbogbo wọn kí wọ́n tò tẹ̀léra wọn tí ẹ wá gbé Ògún kò ń ṣe àwọn Ògún tí wọ́n dẹ̀ ń gbẹ̀rẹ̀ fún ní ìsìn tó ń wí invoke spirit Ògún, àwọn Ògún àtayébáyé àwọn òòṣà àdáyébá tó ti wà nílẹ̀ Oòduà more than 3,000 years bẹ́ẹ̀ ni wọ́n wà ń bẹ̀. Kẹ wá ní pé kí àbí kó gbóbìnrin Òjòwú sílẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde kí wọ́n wá sọ wípé kí gbogbo àwọn àgbààgbà pàápàá jùlọ àwọn Afẹ́nifẹ́re Ọbásanjọ́ gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn yẹn kí gbogbo wọn dúró báyìí àtàwọn ọba kí wọ́n fi búra àwọn ìbúra tí ò ṣeré tí ò lẹ́rọ̀. Ẹ jẹ́ ká jọ bira wa mélòó nínú wọn ló máa dúró búra? Mélòó àti pé tí wọ́n bá ti búra tán mélòó nínú wọn ló máa kù láyé? Ẹ má jẹ́ sọ pé even after they were all killed nígbà táwọn àgbààgbà yìí tí wọ́n wà láyé tí wọ́n pa àwọn akọni wa, ìmíì nínú àwọn àgbààgbà yìí ẹ máa gbàgbọ́ pẹ̀lú mi wọ́n wà ń bẹ̀ wọ́n jọ plan ẹ̀ ni wọ́n jọ ṣe bọ́n ṣe máa pa wọ́n ni. Wọ́n ò lè búra kí wàhálà wá ń gbèjà wọn fún. Ẹ wò ó ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí gbogbo wa náà láti gbọ́ wọ́n ti fi ń ṣe watch party mo tún máa sì fi ṣe watch party orí mi tẹ̀ tí ìráyè ìjókòó dáadáa. Ẹ wo fíìmù tí wọ́n ṣe fúnra wọn bàbá Adébánjọ gbogbo wọn jókòó tí ìyá Erelú tún pàṣẹ yẹn tí wọ́n ń interview wọn. You sold out. You sold out. He was boiling and raving mad. Baba Adébánjọ. You sold out. You are a traitor. He said it to all our hearings. Why did they sold out? Why tí wọ́n fi sọ wípé àwọn ń jàjàǹgbara when ìgbà tí Baba Adébánjọ rí wípé àwọn ti fẹ́ sọ̀rọ̀ the point kan he now said I didn't say you sold out for money but you sold out for principle.
Can you please break that place for me? Torí pé òyìnbó tó bá ti pọ̀ jù báyìí èèyàn ò ní understand. You didn't sold out for money, but you sold out in principle. What principle? Before somebody can sold out in principle, there must be money involved. Ṣé àwọn àgbààgbà tẹ́ sọ pé ẹ ní nílẹ̀ Oòduà rèé? Ṣé àwọn àgbààgbà tí ẹ sọ wípé àgbà kò ní tán lórílẹ̀ rèé? Ṣé àwọn àgbààgbà tí ẹ sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ rèé? Tó bá jẹ́ pé ṣóò yẹn pẹ́ jù bẹ́ẹ̀ lọ tí wọn ò dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu, Ọlọ́run Olódùmarè ń gbọ́, wọ́n á fẹ̀dí ara wọn síta jù bẹ́ẹ̀ lọ níjọ́ náà. Àìfẹ̀dí ara wọn síta náà, wọ́n máa padà kú oró náà ni. Bẹ́ẹ̀ ni, nítorí wípé kí ni ààyè tá a fi gbà wọ́n pé kí wọ́n ṣe aṣojú wa. Many of us weren't even born yet nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wa wọn ì tí ì bí wa nígbà tí àwọn ará bí tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣaṣojú wa. Ṣùgbọ́n wọ́n ṣaṣojú wa tán, wọ́n ṣaṣojú ara wọn àti ìdílé wọn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wa ni wípé gbogbo ariwo tí à ń pa látijọ́ yìí pé a fẹ́ gba òmìnira and a fẹ́ òmìnira tó yè kooro, òmìnira tó dáńtọ́, òmìnira tí ò lábùlà, tí ò ní ìdíwọ́, tí ò ní dènà kankan nínú. Ìgbà tí bàbá Akíntóyè tí wọ́n bọ́ síta tí wọ́n sọ wípé tàwa ọmọ Odùduwà làwọn ń ṣe o, àwọn wá sọ jáde wípé a fẹ́ gba Odùduwà Republic ni. Ṣùgbọ́n àwọn bàbá wọ̀nyí wá ń bínú wípé bàbá Adébóyè dé lọ́sàn-án gan. Àwa gbà tẹ̀lé wọn torí mo gbọ́ nínú meeting kan tá a ṣe pé ká rọra máa dárúkọ bàbá Akíntóyè o torí wípé àwọn bàbá yòókù yìí ń bínú. Mi ò fẹ́ bú ẹnikẹ́ni, ẹ ti mọ̀ pé látàárọ̀ màá ti gbé wọn ṣépè, ṣùgbọ́n mo fẹ́ ká reason torí wípé kí ni ń tá bá jọ rò gúngún ló ń gún. Ẹ ń bínú wípé a gbé bàbá Akíntóyè sókè, a gbé bàbá Akíntóyè ga. Ìwọ tó ń jà fún mi, ò ń jà fún ẹ̀tọ́ mi, ò ń jà fún ọjọ́ ọ̀la mi, ó ò jẹ́ kí n mọ̀ wípé ò ń jà fún mi. Nǹkan tí mo máa rí lẹ́ni ni wípé Afẹ́nifẹ́re o. Èmi ní tèmi o, mi ò mọ ẹni tó ń jẹ́ Afẹ́nifẹ́re rí, mi ò mọ̀ wọ́n rí. If truth be told, mi ò mọ̀ wọ́n rí. Ìgbà tí mo máa mọ Afẹ́nifẹ́re ni ìgbà tí wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rántí. Òun ló jẹ́ kí n mọ̀ wípé gúrùpù kan wà tí wọ́n sọ wípé àwọn ń jìjàǹgbara tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Odùduwà. Ìgbà tí wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rántí. Nígbà tí wọ́n dẹ̀ pa ọmọ bàbá Fáṣọ̀rántí, Ọọ̀ni of Ifẹ̀ mọ̀ wípé ibì kan wà tó ń jẹ́ Àbújá tí àwọn ti lè lọ fi èrò inú wọn hàn pé kí ló dé tí wọ́n fi pa ọmọ bàbá Fáṣọ̀rántí. Ìbéèrè mi ni wípé kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ni wọ́n ti pa? Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, how many heads have been rolled? Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ló ti kú sínú òkun Mediterranean Sea nítorí wípé ó fẹ́ lọ wá bó ṣe máa dà fún. Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ló ti wá ṣe àtìpó fún òyìnbó aláwọ̀ funfun. Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ló ti lé nílẹ̀ Oòduà tí ò bá tó wá ń pààyàn pé kò ń ṣoògùn owó. Ọmọ Odùduwà mélòó ló ti jìyà
jìyà tó ti jìṣẹ́ ní ilẹ̀ Odùduwà tó ti wá rí wípé kò sọ́nà àbáyọ tó mú ìyá ẹ̀ tó fi ṣègùn owó ní ilẹ̀ Oòduà nígbà tí gbogbo nǹkan rújú. Ọmọlé kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ló ti wò wípé òun bímọ 5, ìyà yìí ti pọ̀ jù kóun mú kan nínú ẹ̀ kóun fi ṣoògùn owó. Mo fẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa ni. Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ẹ jọ̀ọ́ ọmọ Odùduwà tá ò bá nífẹ̀ẹ́ kan tọ̀nà fún ìra wa jẹ, ọmọ Odùduwà mélòó ló ti di ọmọ Yahoo plus nígbà tí Yahoo ò gbé wọn mọ́. Ẹ jọ̀ọ́ kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ló ti di olè torí wípé ó lọ jí gàrí lọ́jà, wọ́n á dẹ̀ lù ú pa, wọ́n á dẹ̀ dáná sun, wọ́n á ju táyà sí lọ́rùn, wọ́n á dáná sun. Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọbìnrin ilẹ̀ Odùduwà, ọmọ kóòtù òjíire mélòó ló ti di aṣẹ́wó. Mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni. We have to be honest with ourselves. We have to think from the deepest of our heart. Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà, ọmọ kóòtù òjíire mélòó ló ti di baby factory. Obìnrin wa, bẹ́ẹ̀ ni, if you have not seen one, mo ti rí rí tí mo lè sọ. Ó máa lóyún báyìí, ó dẹ̀ máa, àwọn olówó tó fẹ́ ra oyún yẹn ti wà lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ máa bímọ yẹn, ó dẹ̀ máa gba 2 million. Mo ti rí rí, I know her, mo lè bá rí nísìnyí kí n má dàmọ̀. I'm talking about 15 years ago. Torí wípé kí ni, kò sí jíjẹ, kò sí mímu. Kí wọ́n tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí, ọmọ Odùduwà mélòó ni wọ́n ti gbé lọ sí Arab country tí wọ́n ti lọ ta kidney wọn torí wípé kí ni, ìlú le koko. Kí ni a wá ní Afẹ́nifẹ́re fún? Afẹ́nifẹ́re, ṣé wọn ò mọ̀ túmọ̀ orúkọ yẹn ni? Afẹ́nifẹ́re. Kí la ní Afẹ́nifẹ́re fún? Kí la ní Afẹ́nifẹ́re fún nílẹ̀ Oòduà? Kí ni ìtumọ̀ Afẹ́nifẹ́re? Ṣé ara wọn àti ẹbí wọn nìkan ni wọ́n fẹ́ fún rẹ̀ ni? Àbí gbogbo wa? Kí ni ìtumọ̀ Afẹ́nifẹ́re nígbà tí ọmọ kóòtù òjíire tí ò tún lè ro oko ilẹ̀ Oòduà kó gbin nǹkan kó tún jèrè oko tiẹ̀, tó fi jẹ́ wípé tí àwa ọmọ Oòduà ò bá délẹ̀ Haúsá lénìí, a ò ní lè ra ata tó kéré jù. Mo lè kéré lénìí, ṣùgbọ́n nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní school, tí mo wà ní primary school, tí wọ́n ń kọ́ wa ní monocotyledonous àti dicotyledonous, wọ́n fún wa ní kóró ẹ̀wà, wọ́n ní ká lọ gbìn sínú pangolo mílò. Mo máa gbìn láì fi ìgbẹ́pò, láì fi nǹkankan pò, ẹ̀wà máa wù. Wọ́n wá ní ká ṣe transplant, ká tún gbìn sínú ilẹ̀ gangan, ká máa da omi sí. Ẹ̀wà yìí máa di nǹkan tó wù tó yẹ pé àwa lóúnjẹ méjì tí a bá ti fẹ́ jẹun ọ̀sán. Ìyá bàbá mi máa ní kí n lọ já ẹ̀wà yẹn. Màá já, àásà, àgbẹ, òun la wá ń jẹ lọ́sànsán. Ìgbà tó sú mi, mo ní ẹ̀wà jíjẹ yìí ti pọ̀ jù, mo yá lọ gé. Mo ní ó ti kú. Níbi tí ẹ̀wà yìí wù dé, kí a fi lè mọ bí Olódùmarè ṣe jíǹkí wa pẹ̀lú ilẹ̀ ọlọ́ràá tó. Ṣùgbọ́n Afẹ́nifẹ́re wà lórí ipò tí àwọn Fúlàní fi dé,
tí àwọn Fúlàní fi ń kó màálùú wá sórí oko wa tí wọ́n ń jẹ èrè oko wa débi wípé wọ́n wá sọ àwọn àgbẹ̀ wa tí wọ́n sọ wọ́n di aláìlágbára àti aláìmọ̀ọ́ṣe débi wípé àwọn àgbẹ̀ wa wọn ò lè ré oko mọ́ ẹ̀rù ń bà wọ́n, wọ́n máa pa wọ́n sóko ni. A dẹ̀ ní Afẹ́nifẹ́re dẹ̀ ń jà fún ọmọ Oòduà. Afẹ́nifẹ́re ń jà fitafita. Afẹ́nifẹ́re mọ ọ̀nà àbáwọlé lọ sí Aso Rock only tí nǹkan bá ti kan ọmọ wọn, tó ti kan ìyá wọn, tó ti kan ọkọ wọn, tó ti kan wọn gbọ̀ngbọ̀n. Nìkan ni Afẹ́nifẹ́re mọ̀ wípé ibì kan wà táwọn máa ń gbà lọ sí Aso Rock. Àwọn ọmọ Odùduwà, ẹ̀yin ọmọ kóòtù òjìrì, ṣe bẹ́ẹ̀ ni wọn kì í lẹ́ni nímọ̀sán ká mú kíkan ni. Ẹni àbáfẹ̀yìntì gbogbo ara ló fi ṣẹ̀gún. Ẹni agbójú okùn lé kò jẹ́ ni àgbà. Ẹni a ní kó fẹ́ni lójú ata lásán ló tún fi sẹ́nu tó fi ń fẹ́ ojú wa. Ẹni a ní kó kì wá lẹ́yìn ó máa fẹ̀gún sọ́wọ́. Kí la ti sọ̀rọ̀ yìí sí? Afẹ́nifẹ́re mà tún wá kéré nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Àwọn ọba, ojúbà gbogbo ọba tó ti kọ́kọ́ jẹ nílẹ̀ Oòduà tí wọ́n jẹ táyé fi rójú. Wọ́n máa ń kọrin kan nílẹ̀ Oòduà, wọ́n ní láyé Olúgbọ́n mo dábòrù méje a ò máa fi ìwé ròrí. Láyé Àrẹ̀sà mo dábòrù mẹ́fà a ò máa fi ìwé ròrí. Láyé Ìsẹ̀yìn mo wọ kinní kan, mo wọ sányán bàbá aṣọ àfọ̀lẹ́. Ẹni gbọ́rọ̀ yìí ò dùn ó wá jẹ́ kó mọ nǹkan kan àfọ̀lẹ́. Láyé Olúgbọ́n à ń dábòrù méje. Láyé Àrẹ̀sà à ń dábòrù mẹ́fà. Bí àwọn ọba wa tọ̀tẹ̀ yìí tá a bá dábòrù àbọ̀ a máa tẹ̀sí. Wọ́n ní àfọ̀lẹ́ nìkan ni ò ní rí ṣe. Àfọ̀lẹ́ nìkan ló máa pọ́rọ̀ òun òye òun mọ́. Àfọ̀lẹ́ nìkan ló máa lóhun ò rí jẹ. Àfọ̀lẹ́ nìkan ló máa lóhun ò bẹ́gbẹ́ pé. Àfọ̀lẹ́ nìkan ló máa lóhun ò bọ́gbà mu. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Oòduà, iṣẹ́ wo ni ẹ lè ṣe nílẹ̀ Oòduà ní ìsìn tó máa tó wá sanwó ilé, tó máa tó wá dáná oúnjẹ, tó dẹ̀ máa tó wá ṣe kíni láti raṣọ sọ́rùn débi tá a máa dábòrùn mẹ́fà, tá a máa dábòrùn méje. Débi wípé ọmọ àlè àbí ọmọ ọ̀lẹ nìkan ni ààyè ò ní gbà. Mo fẹ́ sọ bí ààrẹ yín, bí ààrẹ ṣe wá ń bẹ́dùn wá ńlẹ̀ tẹ́dùn wa ò ṣe ní dọ̀lẹ̀ nígbà tá a ní irú àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí ọba. Mi ò bú ẹnikẹ́ni lénìí o, tẹ́ bá rò pé mo máa sọ pé orí ẹnìkan ṣe gbá orí ẹnìkan ṣàwò. Mi ò ní ṣe ṣùgbọ́n torí pé kíni, torí pé kì í ṣojoojúmọ́ náà la máa pariwo, la máa ṣe ha hi ho hi ha. Igi gbọ́rọ̀ má gún mi lójú, bàbá mi Julius Ọmọṣèkejì. Òkèèrè láti wò ó, afẹ́fẹ́ ti fẹ́ àti rúfùrù adìyẹ. Ìbá má yí òwe yẹn padà. Àbúrò mi kan ó ní igi gogoro má gún mi lójú, a máa dọ́ọ̀jì ẹ̀ ni. Bó ṣe kọ́ nìyẹn ò nígbà tó wà nílé ìwé ní kékeré. Akéré náà àjọ wà nílé ìwé nìbọn, àbúrò ló jẹ́ sí mi. Wọ́n wá ní kó parí àwọn òwe yìí.
ó wá débi igi gogoro má gún mi lójú àbúrò mi dẹ̀ kọ́ ni a máa dọ́ọ̀jì ẹ̀ ni gbogbo wa rẹ́rìn lọ́dún náà lóhùn ẹjọ́ òkèrè kọ́là tí wo a máa dọ́ọ̀jì ẹ̀ ní báyìí ṣé kò wá rí sọ wọ́n ní àìlọ́ba ká lójó ṣùgbọ́n àwọn ọba yín Aso Rock ló ń jẹ wọ́n ti ń wà ó níye tí ìyàwó ọba kọ̀ọ̀kan ń fẹ́ tó ń gbà ìdí nìyẹn tí ọba yín Lámìdí Adéyẹmí ikú bàbá yèyé yín tó ń fẹ́ wọn lógúnlógún tó ń fẹ́ wọn lọ́gbọ̀nlọ́gbọ̀n torí pé ó ti mọ̀ wípé owó tó yẹ kí èmi àti ìwọ fi ṣararindí tó àfi ní lọ sí ilẹ̀kílẹ̀ láti lọ ṣàtìpó lọ́ máa san sínú àkáǹtì àwọn ìyàwó ẹ̀ lóṣooṣù wọ́n ti sọ wọ́n ní 1 million ló ń gbà nínú àkáǹtì lóṣooṣù 12 million ní ọdún kan láì dó láì tọwọ́ bọ̀ torí wípé a mọ̀ wípé bàbá wa ò lè gbé kán wọn ò lè gbé fúkẹ́ irú bàbá yẹn lórí obìnrin báwo ló ṣe fẹ́ satisfy ẹ̀ tí yẹn gan ò ní wá pọ́nrán ẹ̀ síwájú ẹ jẹ́ ká jọ bíra wa ṣé pọ́nrán tó ti súnkì ni ọmọ 23 years fẹ́ jókòó tì ṣé pọ́nrán tó ti súnkì tó yẹ pé káàpù ẹ̀ yẹn gan ó ti sún wọlé òun lọmọ 23 years old ẹ jẹ́ ká jọ wora wa wọ̀ ẹ́ ó wá yá ọba aládé tí ò ṣẹlẹ̀ rí bó tiẹ̀ ṣẹlẹ̀ láyé àtijọ́ kò useless tó yìí wọ́n wá ń sọ pé ẹnìkan bá ìyàwó ọba sùn báwo ni wọn ò ṣe ní bá ìyàwó ọba sùn nígbà tí ọba ẹ̀rọjú ọba yín ni ó ti bóra kùkùn kan ẹ wo ọba Adéyẹyè ẹ wo ọba àwọn ọba àsìn ní ìsìn kò síbi tó pè wọ́n sí tí wọ́n ó wà ń bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣe patí bó ṣe ń ṣòkómọ ló ń ṣe gbá ló ń ṣàwo ẹni àmọ̀rí ìbá àkú ló fi wá ṣe. Afẹ́nifẹ́re ń sọ wípé àwọn ń gbèjà wa ní ilẹ̀ Oòduà Afẹ́nifẹ́re wà ń bẹ̀ wọ́n dẹ̀ mú ọmọ wa nítorí pé ó fẹ́ lọ pín lífúlẹ̀tì Oòduà Republic ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní ìbẹ̀rù kí ló ti máa ń porúkọ ẹ̀ ìbẹ̀rù ejò oníjà àjọmọ ejò níyà àánú ojú oníjà tọwọ́ bojú ẹ jọ̀ọ́ àánú ojú àwọn Afẹ́nifẹ́re ṣé ó stọ́ọ̀pù wọn láti wá máa wá sí ilẹ̀ Oòduà láti wá máa ṣe ṣìbáṣìbò tí wọ́n ń ṣe fún wa. Àwọn Afẹ́nifẹ́re ní ilẹ̀ Oòduà agbára tí wọ́n ní àwọn ní pé lónìí o tó bá sọ wípé ẹgbẹ́ wo ló ti kọ́kọ́ wà tó ń gbèjà ọmọ Oòduà Afẹ́nifẹ́re ló máa fàbọ̀ síta. Ẹ jọ̀ọ́ ṣé agbára Afẹ́nifẹ́re ṣó dá wọn lọ́wọ́ kò ó ká wọn lọ́wọ́ kò fún wípé kí wọ́n má pa ọmọ kankan nílẹ̀ Oòduà. Mo ní ká jọ bèrè lọ́wọ́ ara wa ni ebi tí wọ́n fi ń pa wá ń kọ́ àwọn tó lọ sóko wọn ò lè roko àwọn tó lọ sódò wọn ò lè dódò àwọn tó fẹ́ yẹ̀nà wọn ò máa rọ́nà yẹ. Ó ṣe wá di wípé a ò ṣe kò gbà pẹ̀lú Nàìjíríà mọ́ ó di wípé ká dákẹ́ ń bẹ̀ Afẹ́nifẹ́re dẹ̀ wà ń bẹ̀ wọ́n pa Tolúlọpẹ́ Arótilé kú ọba Lámìdí Adéyẹmí kò bọ́ síta láti wá sọ pé kò yẹ kó rí báyìí. Ọba Lámìdí Adéyẹmí tẹ́yìn ń pè ní ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn kárùn ò gbọdọ̀ gbédè ikú bàbá yèyé gbogbogbò. Wọ́n pa Tolúlọpẹ́ Arótilé. Wọ́n dẹ̀ sọ wípé ní ilẹ̀ Odùduwà ní ilẹ̀ tiwa a gbọ́dọ̀ sunkún ọmọ wa a gbọ́dọ̀ fìrónú wa hàn lórí ilẹ̀ Oòduà tiwa. Ó wù mí kí n ṣépè ṣùgbọ́n mi ní ṣépè
ẹ mọ̀dí ẹni èpè ni wọ́n tẹ́lẹ̀. Lórí ilẹ̀ tiwa ọmọ wa Tolúlọpẹ́ Àtótilé ọmọ 23 years ogún ó lé ní mẹ́ta ó kú. Tó bá jẹ́ wípé last wife ikú bàbá yèyé yín ni Fúlàní pa. Tó bá jẹ́ pé ìyàwó tí Lámídì Adéyẹmí fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ni Fúlàní rape tí wọ́n pa. Wọ́n pa Tolúlọpẹ́ Àrótilé. Gani Adams ò bọ́ síta ológun ọ̀fẹ́ yín o. Lógun ọ̀fẹ́ yín ò bọ́ síta láti wá sọ wípé n tó wọ́n ṣe yìí òun ò ní gbà. Àbí kí ni ìtumọ̀ oyè tí wọ́n jẹ? Ààrẹ ọ̀nà kakanfò. Nǹkan tí ń ṣe wá nílẹ̀ Oòduà tipẹ́tipẹ́ àfúrá ni o. Wọ́n ní pánsá ò fúnra pánsá jáná, àjà ò fúnra àjà jìn. Bónílé ò bá fúra olè ló máa kó. Pánsá wa ò fúra pánsá wa ti jáná. Báwo ni pánsá wa ti jáná? Gbogbo wa ti sá kúrò nílé tán torí pé bó ṣe ń dóoru mú àwa náà ń sálọ àwọn tó àwa tá young tá jẹ́ tá bá dẹ̀ ti sálọ tán the more tá ṣe ń pẹ́ ní òkè òkun náà lẹ̀rù ilé ṣe máa bà wá sí táwọn lè padà lọ́lé. Ẹ wo àwọn tá máa ń bá ń bí tèmi àti yín tá jọ wà nílùú òyìnbó tá bá rí àwọn arúgbó tá máa ń bá bí wọ́n á ti wá di nuisance. Wọ́n á ti wá di pé àjàgbá ó lé débí tó fẹ́ máa sọ̀rọ̀ bí fún wa àwa mọ history ìlú yìí ju ẹ lọ. Very, very insultive. Shameless old cargoes. You would all agree with me. Lamampa Bambi, most of them, not all of them. Wọ́n wá máa bragado. Ẹ mọ̀ lu onílùú ju ẹni tó ní ìlú lọ. Ìlú tí ẹ ń kọ́ tó fi sílẹ̀ láti donkey years ago. Ṣé àwọn ọmọ tó dé látorí omi ló fẹ́ máa bá sọ̀rọ̀ fi wọ́n lẹ̀ àwọn ẹ bá wa ń bí ni náà. Nǹkan tó fi ń yọgàn nìyẹn. Àwọn àgbààgbà tẹ́ fẹ́ lọ bá nígbà tí nǹkan bá rújú nìyẹn. Kí mo fẹ́ lọ ṣe ní Nàìjíríà mi ò they are evil but they are not evil nílùú òyìnbó níbi tá a ti ń ṣẹrú. Ẹ jẹ́ àjọ béèrè lọ́wọ́ ara wa. They are not evil ló máa dúró sílùú òyìnbó gbogbo wọn dẹ̀ ti wá fún ẹ lórúkọ nílé. Bàbá ìlú òyìnbó ni. Bàbá ìlú òyìnbó. Àǹtí mi yẹn wọ́n ti wà nílùú òyìnbó for more than 50-60 years. No. Tó bá dé báyìí wọ́n máa ṣe bí wàá máa tẹ̀lé bí ẹni tí ò ń yàgbẹ́. Nínú ilé bàbá ẹ̀ wàá máa fi lu onílùú máa bragado. No, don't put my bag there. No. Má ṣe bẹ́ẹ̀. Nílùú òyìnbó kì í ṣe òyìnbó kì í like irú nǹkan bẹ́ẹ̀ yẹn. What are you doing? Ẹ máa gọ ní ilẹ̀ Nàìjíríà. It's so local. Òun fi ìlú onílùú yangàn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bi wá ni ṣé wọ́n forí wa run mú kí ìlú tiwa gan má rí bí ibẹ̀ yẹn bí ibi tá wà yìí. Ẹ dẹ̀ ní gbogbo ẹ̀ ọ̀dọ̀ yín ló ti ń wa góòlù. Inú mi dùn mo lọ ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń kógbẹ́ òyìnbó. Mo pàdé máa nǹkan ní rehabilitation center wọn tí wọ́n ti ń gbé àwọn arúgbó sí. Very, very handsome man. Italian ni mi ò rí Italian tó fine tó yẹn rí. Pẹ̀lú bó ṣe ti dàgbà tó. Very handsome man. Tó bá máa jẹun ní table, ó máa gbé òróró tiẹ̀, original olive oil. Ó máa mú ṣíbí ẹ̀ wá. Very clean man. Ọjọ́ kan la wá, we got talking.
à ń sọ̀rọ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ ó ní, níbo lèmi ti wá? Mo ní Áfríkà náà ni. Ó ní níbo láfríkà? Mo ní Nàìjíríà. Ó ní, ó ní mo ń translate ní Yorùbá ní torí èdè ìta ló la fi sọ̀rọ̀. Ó ní iṣẹ́ gold lòun ṣe. Òun rí a lot of gold. Nàìjíríà gangan lòun ti make ẹ̀. A lot of gold ní Nàìjíríà. Ṣùgbọ́n èmi àti yín, ẹ jẹ́ ká jọ bira wa. Ṣé a ti ẹ̀ mọ ibi tí wọ́n ti ń wa góòlù yẹn? Ṣá a mọ̀ sójú àbí a rí sójú àbí a mọ ilẹ̀ ibi tí wọ́n ti ń wa góòlù, but still ibẹ̀ lọ ti ń make ara wọn rich. Trump would say, ó sọ nínú ìkànnú àwọn ọ̀rọ̀ ẹ̀, ó ní, Nigeria is rich, Africa is rich. Most especially Nigeria. When my friends go to Africa, they come back rich. They come back rich, but we come here poor to their land. To come and beg for food. To come and beg fún àdúró. Gbogbo àwa tá wà ní Germany, gbogbo àwa tá wà ní Italy. A lọ máa sọ story bí ìyá wa ṣe kú, ìyá wa tí ò tí kú àti sín, bàbá wa tí ò tí kú àti sín, ẹ̀gbọ́n wa tí ò tí kú àti bẹ́ẹ̀rì ẹ̀. Torí pé ká lè rí ìwé ìgbélú gbà. We should be all ashamed of ourselves, including me, although mi ò gborí omi wọlé o. We should be all ashamed of ourselves, but we have something to be ashamed of. Nítorí ká lè rí ìwé ìgbélú gbà. Gbogbo àwọn the stories that touch. You will all agree with me pé right now, gbogbo irọ́ ta máa ń pa láti fi gbàwé gan, òyìnbó ti jágbọ́n ẹ̀, kò sí story tí wọ́n ti gbọ́ rí. Ẹni tí wọ́n rape ìyá ẹ̀ á sọ pé wọ́n rape ìyá òun. Ẹni tí wọ́n rape bàbá ni wọ́n rape bàbá òun. Ẹni tí kò bímọ rí á sọ pé òun bímọ, wọ́n pa òun, wọ́n pọ̀ mọ́ òun. Torí kán lè fún ní ìwé ìgbélú. You would all agree with me pé tá bá ní Oòduà Republic lénìí, ẹni tó bá wọnú ìlú wa náà, bá ṣe máa fún ní terms and conditions nìyẹn. Ipe kò tó lè rí ìwé ìgbélú gbà o. Bye. Ṣùgbọ́n ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni pé ṣé wọ́n forí ìwà run mu ni kí ìlú wa máa dà ni? Ṣé àwọn àgbààgbà yìí ò kí ń ronú ni? Owó ti ba ayé wọn jẹ́ ni. Theresa May said it. Only compromise is not a bad word. Lives depend on compromise. Àwọn àgbààgbà yìí ó yé mi, mo mọ̀ bẹ́yìn tẹ́ wà nílé gan mọ̀ wípé wọ́n ti búra wípé ìjọ́ táwọn bá dalẹ̀ pẹ̀lú àwọn Fúlàní yìí pé káwọn kú. Ṣùgbọ́n kán dalẹ̀ ní ìsìn kán kúkú akọni, ṣé kò bẹ́tà ju wípé bọ́n ṣe dà wá sínú ríboríbo yìí lọ? Tán ní kò kàn wọ́n. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Tó bá jẹ́ pé lótìtọ́ lọ̀rọ̀ Ifá tó sọ wípé a máa lọ, a máa padà wá ni. Tó bá kú tán, tó bá bí wọn padà sí inú Nàìjíríà yẹn, wọn ò ní sí nípò tí wọ́n wà lénìí. Àwọn gan ti máa gbàgbé pé àwọn ti wà nírú ipò yẹn rí. Ìyà nǹkan tí wọ́n rí tó yẹ kán ṣe tí wọ́n ò ṣe, wọ́n á wá jìyà yẹn. Mo bá àwọn oníṣẹ̀ṣe wa sọ̀rọ̀. A lot of them. Bọ́dọ̀ wá ní èèyàn kan ṣó nínú wọn tí mo bá wọn sọ̀rọ̀, mo ní the same thing náà ni mo máa ń bá wọn sọ. Gbogbo wọn tí bá ti get number wọn, màá ní ẹ lọ bá mi get number ẹni báyìí. Ẹ lọ bá mi get number ẹni báyìí wá. Ẹ lọ bá mi get number ẹni báyìí wá. Màá pè wọ́n, màá ní lágbájá báyìí ló ń sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà nípò pé ẹ wà ní ìdí òòṣà ìlú lénìí, a mọ̀ wípé ebi ń pa yín, àwọn ọba ò rí ti yín rò, a mọ̀ yẹn. Ṣùgbọ́n ibi tẹ́yìn wà yẹn lénìí, kí ni ìdánilójú wípé tẹ́ bá kú, tẹ́ bá padà wá sáyé, ibi òòṣà yẹn náà lẹ̀ ń padà sí? Nítorí ìgbà tẹ́ wà lénìí, láyé lénìí tẹ́ kàn ń fòòṣà lóúnjẹ, tẹ́ ń fòòṣà lóúnjẹ, ẹ rán níṣẹ́, ẹ sọ bí ìlú ṣe máa dá, ẹ sọ bí gbogbo nǹkan ṣe máa wà ní tútún ṣe, bí gbogbo nǹkan ṣe máa dá. Ẹ kàn ń fòòṣà lóúnjẹ ni. Ẹ jọ̀ọ́ nígbà tẹ́ bá kú tán, ó kú ṣe, oníṣẹ̀ṣe ni yín.
tẹ́ bá kú tán tẹ́ bá padà wáyé bí Ifá ṣe sọ, kí ni ìdánilójú pé ìdí òòṣà yẹn lẹ máa padà sí? Ẹ máa nírú agbára tẹ́ ní nísìn nígbà tí ẹ ò lè lórú agbára tẹ́ ní nísìn láti gbà wálẹ̀ lọ́wọ́ ewu Nàìjíríà yìí. Kí ni àǹfààní agbára tẹ́ ẹ ní tí gbogbo àwọn ọmọ tí yín gan ń jìyà nídìí òòṣà yìí? Kò sí respect fún yín. Ẹ̀yin náà lẹ máa ní kí pásítọ̀ wá gba ètò dáa jù nínú òògùn tó máa lọ fi àfọ̀ṣẹ yẹn bá àwọn ìjọ ẹ̀ sọ̀rọ̀ tó máa kówó wá fóun. Òun á dẹ̀ máa sọ fáwọn ọjọ́ òun pé kì í ṣe gbogbo pásítọ̀, ẹ má ṣì mí gbọ́. Á dẹ̀ máa sọ fáwọn ọmọ ọjọ́ ẹ̀ wípé ẹ má ṣe o, kíní kan ò dá o, ẹ gbọ́dọ̀ ṣe kíní kan o, ẹ gbọ́dọ̀ ṣe o, nǹkan burúkú ni o, àwọn wọ́n fèèyàn ṣe ni o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ wa pé àtijọ́ tó ti ń sọ wípé wọ́n ń fèèyàn bọ òòṣà, wọ́n ń bẹ orí èèyàn sí Ògún. Mélòó nínú wa ta ti rí wípé lóòtítọ́ o wọ́n bẹ orí èèyàn sí di òòṣà o? Tó bá kí n ṣe pé wọ́n sọ pé wọ́n ní pé láyé àtijọ́, wọ́n sọ pé wọ́n ní pé tá à ń gbọ́. Àwa náà ti wá dúró nídúró wípé tá bá ní pé káwọn tradition yẹn padà wá, wọ́n máa fèèyàn ṣe ìrúbọ ni. Èmi ò ní sọ wípé kí gbogbo wa padà sídìí ìṣẹ̀ṣe o, mi ò sọ bẹ́ẹ̀ o. Nítorí wípé kí ni? If you are not convinced with your own mind, nobody can convince you. Although ebi tó wá pọ̀ nídìí àwọn oníṣẹ̀ṣe yìí ló jẹ́ kí fakes of them kó pọ̀. You would all agree with me pé kí ni nǹkan táwọn bàbá ńlá wa ń ṣe? Ìṣẹ̀ṣe ni. Tó bá jẹ́ pé wọn ò demonize ìṣẹ̀ṣe ni. Èmi mọ fádá nínú ilé mi, ìwọ náà mọ fádá. Jọ̀ọ́ wo ló ṣe fẹ́ pè mí tó fẹ́ sọ fún mi pé kí n bá ẹ dá fá lágbájá? Ṣebí ìwọ ló máa dá fúnra rẹ̀ pé o fẹ́ jáde o. Lágbájá tó fẹ́ bá mi ṣe nǹkan yìí o. Ṣé èèyàn tí mo lè trust ni? Ìwọ ló máa dá fúnra ẹ̀. Àní máa wá nǹkan tí ò sọnù kiri. Òun ló fa ibi tèmi àti yín jọ bára wa léni. Ká wá kúrò lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe nítorí pé tá bá ní ká máa tẹnumọ́, ó máa dàbí ìgbà tó yẹ wípé ó ní nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ akọni ká máa ṣíra wa létí ni. Ìgbà tá à ń sọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé àtijọ́, gbogbo odi ìlú, gbogbo ibi tó wọ ìloro ló ń pè nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ìloro tí ó wọnú ìlú kọ̀ọ̀kan, àwọn baba ńlá wa máa lọ yán ibẹ̀. Ọmọ tó bá jẹ́ ọmọ bíbí ìlú yẹn tó bá gbabẹ̀ kọjá kò sí nǹkan tó máa ṣe. Ṣùgbọ́n ìwọ tó bá ti ní èrò burúkú pé nǹkan tó fẹ́ wá ṣe nínú ìlú yẹn, nǹkan ibi ló fẹ́ wá ṣe nínú ìlú yẹn, ẹnu ìloro yẹn ló máa kú sí àbí kó jókòó síbẹ̀ tílẹ̀ fi máa mọ́ tí gbogbo àwọn èèyàn ti máa wá bá ẹ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ Gani Adams. Kí ló ṣe yẹn? Ṣé ogun nìyẹn náà tí wọ́n tún sọ wípé wọn ò ṣígun fáwọn? A ní pé ká protect gbogbo àwọn border wa, gbogbo ìloro tó wọlé sí ilẹ̀ Odùduwà. Àmọ́ wọ́n náà wọn ò lè ṣe nítorí pé kí ni? Nítorí wọn ò tí ì fún àwọn ní go ahead. Ṣùgbọ́n ta ló fún wọn ní go ahead àti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Kí wá ní ìwúlò Ààrẹ Ọ̀nà Kakanfò? Ta ló ń san sálárì Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé fọ́tò lásán ni Ààrẹ Ọ̀nà Kakanfò? Nítorí àtijọ́ tí Gani Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, èmi ò rógun kankan, mi ò rí nǹkan kan tó ṣe. Bóyá ó dẹ̀ ṣe mi ò rí ni. Peace, àlàáfíà wo tí Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń mú wọ̀lú? Ẹ mọ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe jẹ́ ní láyé àtijọ́. Ìpè lágbájá wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò gan, ìbẹ̀rù Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ò ní jẹ́ kí ogun kan kó gbóòórùn ìlú yẹn. Bí tí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n bá dìde pẹ́rẹ́,
ìlú yẹn ló ń lọ Ààrẹ Ọ̀nà Kakanfò ó máa gbóná bí àpá àràmà ni. Ìbẹ̀rù Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn gan lásán kò ní jẹ́ kán lè ṣe nǹkan kan nínú ìlú yẹn. Ṣùgbọ́n níṣojú Ààrẹ Ọ̀nà Kakanfò wa ni wọ́n ti ń bẹ́ orí àwọn ọmọ wa, lọ́ ti ń pa àwọn tó lọ sóko, àwọn tó lọ sódò, àwọn tó ní oko tí wọ́n ò lè jèrè oko wọn, tí wọ́n dẹ̀ ń jẹ gbogbo àwọn. Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kó ṣe meeting pẹ̀lú àwọn àgbẹ̀. Ẹ̀yin àgbẹ̀ o, gbogbo bó ṣe ń pa yín lóko tó ń ba èrè oko yín jẹ́, tí wọ́n ba tí àwọn màálù Fúlàní wọ sórí èrè oko yín, tí wọ́n ń jẹ yín lérè oko. Báyìí ni ìgbésẹ̀ tá fẹ́ gbé. Iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Gani Adams ò rí yẹn ṣe o. Àwọn ọmọ wa tí wọ́n ń mú lọ́nà tí wọ́n ń pa àwọn ọlọ́pàá nítorí wípé kí ni ṣé ẹ rí tí ọkọ àti ìyàwó bá fẹ́ kọra wọn lẹ̀, tí wọ́n bá ti rí wípé family matter ni, wọ́n máa sọ fún wọn wípé àwọn ò lè dá o, àwọn traditional court kan wà, ibẹ̀ ni kẹ́ ti lọ settle ọ̀rọ̀ yín. Gani Adams ò rí yẹn ṣe. Kò rí yẹn ṣe wípé okay o, Ààrẹ Ọ̀nà Kakanfò ni mí o, mo máa ṣiṣẹ́ hand in hand pẹ̀lú àwọn sójà àtàwọn ọlọ́pàá tí ẹni ọlọ́pàá tí wọ́n bá mú wá sí ilẹ̀ Yorùbá lénìí. Ó yẹ kó mọ Gani Adams, kí Gani Adams sọ fún pé níbí yìí o, àwọn ọmọ wa ẹ̀mí wọn jẹ wá lógún o. Kó yẹ kó máa as a traditional ruler Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn ọmọ wa ẹ̀mí wọn jẹ wá lógún o. Ibi tó dé yìí o, báyìí là ń ṣe níbí o. Ìdálù ní ìṣèlú o. Sójà tí wọ́n bá gbé wá sí ilẹ̀ Odùduwà, Ààrẹ Ọ̀nà Kakanfò máa bá wọn ṣe meeting pé èmi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ̀ wípé fún security ìlú yìí ni mo jẹ́ fún. Meeting mélòó l'Ààrẹ Ọ̀nà Kakanfò yín ti ṣe? Àbọ̀dé meeting òun là ń rí tó ń pa gbogbo wa, tó ń pa wá lọ́mọ, tí wọ́n ń pa wá lọ́kọ, tí wọ́n ń rape àwọn ọmọ wa dojú ikú. Wọ́n pa wọ́n, fẹ́ wọn lóbòyà. Pa wọ́n ní fọnáfọnṣu. Ààrẹ Ọ̀nà Kakanfò wá tún wá sọ ó ní modernized Ààrẹ Ọ̀nà Kakanfò lòun. A dẹ̀ mọ̀ pé nǹkan ṣe wá. Kò dàbí nǹkan nínú wa. A fura. Àwọn bá wa. Ọmọ tí wọ́n bá ti rán nílé ìwé, pàápàá jùlọ Ọba Adéyẹmí, Aláàfin of Ọ̀yọ́, ọmọ tó bá ti lè fowó ẹ̀ràn lọ nílé ìwé, ìyẹn ń jáde nílé ìwé báyìí. Masters ẹ̀ inú ilé wọn ló ti máa lọ kà. Àwọn ọba tí ò lè ṣoore fáwọn àwọn obìnrin wa, àwọn ọ̀dọ́ wa, wọn ò lè ṣoore fún wọn. Wọ́n tún máa fokó dá wọn lọ́lá ni. Àti ẹ̀jẹ̀ okó tó da, àti ẹ̀jẹ̀ okó tó stand well, àti ẹ̀jẹ̀ okó tó sì lè pàǹpà tó lè ṣe nǹkan kan. Ọmọ 23 years kó ti máa gbé ràkàtì àdáni kó lóun wà nílé ọkọ. Ọmọ tí ò tí ì mọ nǹkan tó fẹ́ fi ayé ẹ̀ ṣe. Torí pé ó rán lọ léwe, ó dẹ̀ gbọ́dọ̀ wá parí ìwé yẹn sílé tiẹ̀. Kán tí ẹ̀ fún Aláàfin of Ọ̀yọ́ yín nírú ọmọ bẹ́ẹ̀ yẹn, kò ní ọmọ ẹ̀ tó lè fẹ́ tọ́jọ́ orí tó lè jọ bá ara wọn débì kan. Tó bá kí n ṣe ojú kòkòrò tó ba ayé àwọn àgbàlagbà wa jẹ́. Tó yẹ pé tiwọn nìkan ni wọ́n mọ̀, inú wọn ti fún lọ́rùn kí gbogbo ẹ̀ ṣáà máa jẹ́ tiwọn. Ọjọ́ ọ̀la wa kò kàn wọ́n. Mi ò wá búyan kankan tó bá jọ bí èébú ìwọ ló mọ̀ o. Ṣùgbọ́n tí o bá ní etí inú tó ní ọpọlọ tó ń rò wá mọ̀ wípé ọ̀rọ̀ ni. Torí ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń jẹ ọmọ ọsàn ló máa ń kó pọ́npọ́ bá yàláyà ẹ̀. Ọmọ ọsàn ni yín.
tó fi wá jẹ́ wípé ọmọ kóòtù òjíire ń pín líflẹ̀tì Odùduwà Republic, líflẹ̀tì lásán, ìwé lásán, ó dẹ̀ ti di kírímínà tí wọ́n ń gbé lọ sí Àbújá. Àbújá yẹn mà wá jẹ́ nǹkan. Àbújá yẹn wá jẹ́ nǹkan ní ilẹ̀ Haúsá. Àbújá ló ti máa gbé ọmọ kóòtù òjíire. Tó bá gbé ọmọ kóòtù òjíire, Àbújá ló ti máa lọ sọlẹ̀ sí. Wọ́n dẹ̀ ní Ọ̀yọ́ làṣẹ tí ń wá. Ọ̀yọ́ làṣẹ tí ń wá. Ó dọ̀yọ́. Ó di kinní kan. Ibẹ̀ làṣẹ tí ń wá. Aṣẹ́wó dà lẹ́nu Lámídì Adéyẹmí lẹ́nu. Aṣẹ́wó ló wà lẹ́nu ẹ̀. Ẹnu àṣẹ tí wọ́n tún ní wọn tún lè bọ́ síta láti wá sọ wípé àwọn ọmọ yìí sọ wípé ara ń ni àwọn. Àwọn ò lè gba wá Nàìjíríà mọ́. Ẹ jẹ́ ká ṣe wá Nàìjíríà yìí, ká mú Nàìjíríà yẹn ká gé bíi kéèkì kí ni kálukú pín. Ọba yín ò lè sọ bẹ́ẹ̀. Ọba tó ti wà ní gèrégèré ikú báyìí, tó ti súnmọ́ grave ẹ̀, ó ń bẹ̀rù Fúlàní. Torí tí ò bá kí n ṣe pé ọba yín ń bẹ̀rù Fúlàní at his age. Wọ́n ní àìlọ́ba ká lójo. Tí n bá ń ṣe ọ̀rọ̀ Odùduwà Republic yìí, mo ṣe máa ń gbà pé lótìtọ́ àti lódodo ìdílé ọba ni mo ti wá. Tí n bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Odùduwà Republic, I feel the strength as in of an ọba. Ṣé ráwọn tá a rí lọ́ba ìyá? I'm not sure. Mi lérò wípé wọ́n ní iota of kingship nínú blood wọn. I don't know. They don't know. They don't even know that being an ọba is so sacred. Tí n bá ń sọ̀rọ̀ Odùduwà Republic, I feel like I'm on a throne. I can't explain how I feel. Ọ̀rọ̀ Odùduwà Republic yìí ló jẹ́ kí n máa mọ̀ wípé lótìtọ́ àti lódodo sẹ́, kingship yẹn ó wà nínú blood mi. Ọmọ ọba ni mí. Ìdí nìyẹn tèmi máa fi ń sọ̀rọ̀ tí mi ò kí ń bẹ̀rù ẹnikẹ́ni. Yàtọ̀ fún wípé lótìtọ́ àti lódodo gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àwọn alálẹ̀ ló ń gbẹnu mi sọ̀rọ̀. Kì í ṣe èmi ni mò ń sọ. But I still feel the kingship in me. Kò sí kékeré ọmọ ọba. Kò sí kékeré ọmọ ọba. Ẹ máa ń gbọ́ tó ṣe máa ń kọrin yẹn ni, á ní èmi ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtọ́mọ ọba kọ́. Bí ìtọ́mọ ọba kọ́. Èmi ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtọ́mọ ọba kọ́. Àwọn ọmọ ọba wa nílẹ̀ Oòduà la wá ń ṣépè fún pé gbogbo nǹkan táwọn bàbá wọn ṣe àtàwọn ìyá wọn ṣe, wọ́n máa jìyà, wọ́n á kú. Ẹ wá ń fọlá jiyọ̀. Ẹ wojú ọ̀run yẹ̀yìn bí ẹni tí ò ní kú mọ́. Ẹ̀mí tiwa ò jẹ́ nǹkan kan lójú yín. Latest car lẹ̀ ń lò. Borí bá fọ́ ọba máa dé London láti lọ yẹ̀ ìfúnpá wò. Kí ló fà á tá a fi lè ní gbogbo àwọn kinní yìí ní ilẹ̀ tiwa? Mo béèrè ní. Ẹ wá lẹ́ ẹ mọ̀mọ́. Mo rẹ́rìn òyìnbó. Ṣé rí ẹ jẹ́ kọ́kàn wa lọ balẹ̀. Ọmọ tí wọ́n mú yẹn á gbé lẹ̀ nítorí pé tá a bá má kéré tí ò bá jọ kọ̀ọ̀kan, a máa ń gbé lẹ̀ ni. Fúnra wọn náà ló máa ní kó máa lọ lé láyọ̀ àtàlàfíà. Kò sí nǹkan kan. Kò séwu lẹ́gbẹ̀rún ọ̀kọ̀. Ẹ̀fà ìdun ọbẹ̀. Kò séwu lóko àfi gìrì àparò. Kò sí nǹkan kan. Mo mọ̀ wípé ní kálukú tí ń ṣègbésẹ̀ o, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò ṣàtọ́lá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò lè dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. A lè dákẹ́.
wọ́n máa filẹ̀. Àgbéjúlẹ̀ làgbégi eléra ṣẹ́ mọ̀ ni. Àgbéjúlẹ̀ làgbégi eléra. Mo fẹ́ kí gbogbo wa ká lọ ro àwọn ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ a pọ̀ lórí ètò yìí 65, 67, 72 la wà. Mo fẹ́ kí gbogbo yín ẹni tó bá wọ́n ní pé ká di tí lè gbọ́rọ̀. Ẹ ṣáà rí pé mi ò ṣépè látàárọ̀, mi ò búyàn kankan. Mi ò búyàn lénìí. Ká di tí lè gbọ́rọ̀ la ṣe ń sọ létí àwọn ọmọ ẹ̀. Ẹ lọ play gbogbo nǹkan tí mò ń sọ yìí fún àwọn Afẹ́nifẹ́re. Ẹ play ẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò yín. Akúṣe Ààrẹ Ọ̀nà Kakanfò yín bímọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kán fi ru ara wọn wò. Tí Gani Adams bá lè gbà kó fọwọ́ kó kan wọ́n pọ̀n kó máa báyàwó ẹ̀ sùn lójú àìbáyé àbí kán gbé ọmọ ẹ̀ kán ní yá jókòó síbẹ̀ yẹn àwọn ìbejì ẹ̀. Kó kàn díjú kó fìlẹ̀ pé kó tiẹ̀ jẹ́ pé kíní yẹn ń ṣẹlẹ̀ lótìtọ́ a mọ̀ pé kò ṣẹlẹ̀ bọ̀ kó kàn wọ́n ní pé kó tó yín ọmọ ẹlòmíì lẹ́ẹ̀kan náà kọ́kọ́ fi ṣe ra ẹ̀ wò náà. Ó kàn tiẹ̀ kọ́kọ́ rò wípé òun wà helpless nínú irú situation yẹn. Wọ́n wọnú ilé wọ́n ló yá kí ìyàwó ẹ̀ lie down kóun máa fàtẹ́gùn kán dẹ̀ gbé àwọn twins ẹ̀. How is he going to feel when a Fulani or any man would enter into your own room and tell your wife to open her leg wide and they will penetrate? How does your kings want to feel? Your Afẹ́nifẹ́res ìtójóbìnrin nínú wọn kán lé ẹ̀yìn wọn lélẹ̀ kán bẹ̀rẹ̀ sí ní máa dó wọn. Wọn bá jẹ́ 80 years wọn bá jẹ́ 100 years Fúlàní ò ràn yàn. Ẹ ṣáà rí tó tán bá ọmọ 8 years sùn níwájú ìyá àti bàbá ẹ̀. Ọmọ 8 years old. Nítorí owó gbígbóná tí èèyàn ń wá wọ́n bọ́ wọn 3 months. Wọ́n defile ẹ̀. And this is the country you continue to say one Nigeria. This is the Oodua Republic. Ilẹ̀ kóòtù òjìire tá a fẹ́ rèé. Ọmọ Yorùbá tá a jẹ́ rèé. Ọmọ aládé tí wọ́n ń pè wá ṣóhun rèé. Ṣé nǹkan tá Afẹ́nifẹ́re jẹ́ Afẹ́nifẹ́re fún rèé? Nǹkan tẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí lórí rèé. Nǹkan ìjọba lé lórí rèé. Gbogbo àwọn balógun ilẹ̀ Oòduà wọ́n lé ní 100 torí gbogbo ibi tí wọ́n tiẹ̀ ti ń jọba tẹ́lẹ̀ tó ń jẹ baálẹ̀ ńbẹ̀ kò tẹ̀ wá sí baálẹ̀ mọ́ba ní gbogbo wọn. Wọ́n dẹ̀ jẹ balógun. Ibẹ̀ lọ nǹkan tó ń jẹ balógun lé lórí rèé pé káwọn ọmọ wa máa lọ sílẹ̀ ilẹ̀ ibòmíì láti lọ máa ṣàtìpó. Ọ̀tún ọba ẹ̀ǹlẹ́ òsì ìyálóde wọ́n ní àdàpè àjẹ́mà ló ń pè ní ìyálóde. Ntẹ́ ìjẹ ìyálóde lé lórí rèé. Ìyálọ́jà ìyálájé gbogbo èèyàn ló ti dé erelú tán àmọ́ nǹkan tó relú lé lórí. Gbogbo ìpele àní erelú kíní ni mí o èmi ni erelú lágbájá. Gbogbo yín lẹ ti dé erelú tán. Ntẹ́ ìjòyè erelú lé lórí ẹ lè bọ́ ta kẹ́ sọ̀rọ̀. We all know pé gbogbo ẹ̀ náà sàkámà jìn ni. Ẹ ń tanra yín ni. Kò sígbà tí má kú ò ní kú. Ẹ̀yin tèmi, Oodua Republic is a sure thing. Ó sure bí ikú torí ikú ló sure jù láyé. Mi torí nǹkan tó tún sure bí ikú rí. Oodua Republic ó sure mi ìfẹ́ sọ pé ó sure ju ikú lọ. Ó sure bí ikú ni. Torí ikú ló sure jù fún gbogbo wa láyé. I'm not scared to talk about that. But I know it's not yet my time. It's not yet my time. Ẹ mọ̀dí tí ò fi lè jẹ́ time mi. Kò tí ì lè jẹ́ time mi ni. Torí wípé kí ni?
kò sẹ́ni tó mọjọ́ ọ̀nà ẹni tó mọjọ́ ẹ̀wò ló mọjọ́ ẹkú o, but I know gedegbe pé mo máa pé 90 nínú ayé tàjọ́ ń lò yìí. Mo máa pé 90 years. Ṣùgbọ́n mi ò fẹ́ fi òṣì àti ìṣẹ́ àti orí burúkú lo ọdún tó kù tí màá fi pé 90 yẹn. Ìdí nìyẹn tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí. Mo fẹ́ kálẹ̀ kó sàn mí ju òwúrọ̀ lọ. If I tell a lot of you my age, ẹ máa wò pé ẹ máa lanu ẹ̀ nílé pàdé. But I'm not scared of anything and I'm not scared of anyone. Torí wípé kí ni? I should have died years back. Wọ́n sọ fún mi wípé mi ò tí ì ṣe nǹkan tó rán mi wá láti wá ṣe sẹ́. That's right. Kí n padà lọ. Kí n lọ ṣe nǹkan tó rán mi. So therefore, ta ni ìwọ tó sọ pé Ìṣàtọ́lá yẹn a máa porúkọ ẹ̀ ẹ máa ṣe òfu ọjọ́ kejì ọjà. Bí jẹ́ pé pẹ́pẹ́yẹ bá jòkúta, omi ló máa fi ṣù. Bó bá ń porúkọ mi tó ń pè mí ní mẹ́sàn-án, ìwọ tí ẹ pé wò. Pé wò. Wọ́n yẹn sọ pé kọ́mọdé kankan má dẹ̀tẹ̀, ó bá ti lè dánú gbogbo ni. Èmi máa ń sùn wọ̀, mo máa ń jí wọ̀ ni. Àjẹ́ tí mo ti bẹ̀rẹ̀ Oòduà Republic, I have nothing. Mi ò sùn rí kí n sọ pé mo lálàá pé ẹnìkan wá porúkọ mi, ẹnìkan wá gba etí mi. It has never happened. And if you are thinking it will happen, then ìwọ tó ń wo ìṣẹ́jú àkànni. Ọpẹ́ ló tí omi. I sleep like a baby and I wake up safe and sound. If you've got problem with that, then I can't help you. Àdàbí mo sì máa ń sọ tí mo bá mú kànmọ́kàn lóko tí ó bá kí n ṣe lórí ọ̀rọ̀ pé kí gbogbo ọmọ mùtúmùwà ọmọ Odùduwà lè gbòmìnira. Mo ṣe ń ṣe nǹkan tí mo ṣe. Àdàbí tí n bá ń sọ wípé ẹ dáwó jọ fún mi mo fẹ́ fi jẹun nínú ilé mi. Tí wọ́n pé owó tẹ dá pé ká fi ṣe ọ̀rọ̀ Oòduà yìí mo fi ń jẹun nìkan lókù. Ṣùgbọ́n tí mi ò bá ṣe bẹ́ẹ̀, gbogbo nǹkan tẹ bá ṣe sí mi, àrígí ṣẹ́gi ni. Bá ti ṣẹ́gi ẹ tán wà tún forí ẹ̀rù. Mi sọ pé mi ni mo dájú láyé yìí, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Oòduà Republic, lórí ọ̀rọ̀ tá jọ ń sọ yìí, mi ò ní gba ibi kankan dalẹ̀. Mo mọ orúkọ tí ẹ̀fún jẹ́ o, mo dẹ̀ mọ orúkọ tí èdì ń jẹ́. Ṣùgbọ́n ẹrú ni wọ́n ló tó fẹ́. Ẹ̀fún ò lè fún gbogbo wa, àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Oòduà Republic. Èdè ò dẹ̀ lè di wá torí pé kí ni àwọn onílẹ̀ ló dìde nínú wa tá fi ń sọ. Ẹ jẹ́ ká rora wa wò. Wọ́n ní àdán dorí kodò, ó ń wò sí ẹyẹ. Ẹ jẹ́ á ro ohun wò ká wo báyé tí ń lọ. Abẹ́ ìrántí ewì yẹn. Àdán wa tó dorí kodò gbọ́dọ̀ dorí kodò mọ́ àdán wa yẹn. Ẹ má jẹ́ á dorí kodò ká máa wò sí ẹyẹ mọ́. Àwa gan a fẹ́ ká jẹ́ ká ẹyẹ mọ̀ wípé àdán wa ò dorí kodò mọ́. Àdán wa ò gbọdọ̀ dorí kodò mọ́ láti máa wo ìṣe ẹyẹ torí pé tá bá ń wo ìṣe ẹyẹ lè tiná bọ́lé ó lè ba nǹkan jẹ́ ó tẹ̀ ti ba nǹkan jẹ́ jìnnà. Ẹ̀yin tèmi, àìtórí àwíjàre kì í tọ̀tọ̀ lẹ́nu. Ẹ má jẹ́ ká gbàgbé gbogbo bá ṣe ń ṣe yìí, gbogbo bá ṣe ń lù yìí, gbogbo bá ṣe ń sọ yìí lórí ọ̀rọ̀ òmìnira ni o. Ẹ má jẹ́ ká máa gbọ́ pé ẹnìkan sọ wípé ń pariwo kíníkan kíní. Tẹ́ bá ń wò wọ́n náà wọ́n ń tẹ̀ sí ara wọn. Wọ́n ń tà sí ara wọn tí wọ́n sọ wípé ẹ̀yin á máa dìbò torí pé àwọn tó fẹ́ gbówó fún wa wọ́n ti dúró owó tí wọ́n fẹ́ gbà. Àwọn tẹ́ ń wò yẹn àwọn ni ìyá wọ́ọ̀dì bàbá wọ́ọ̀dì tí wọ́n fẹ́ gbowó níbi ìdìbò.
ìdí nìyẹn tí wọ́n fi ń sọ wípé àwọn máa dìbò. Kò síbò kankan kan tutọ́ ẹ̀dànù òdì àdáni. Kò síbò kankan 2023 àfi ẹni tó bá máa gbàpò tí ikú ló máa gbàpò tí ìbò. Ẹni tó bá dẹ̀ máa fẹ̀mí ẹ̀ dì òun ló máa sọ wípé òun fẹ́ dìbò. Ẹ̀mí wọn ló máa fi ṣe 2023 yẹn gan ò ní bá wọn láyé. Bẹ́ẹ̀ ni láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, Oodua Republic is a done deal. Ẹ jẹ́ ká mú kíní yìí sí ìparí. Ká parí pẹ̀lú orin ilẹ̀ wa. Ẹ ṣeun tí ẹ ò jẹ́ kó sún yín. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa. Kò ní sún yín, kò ní rẹ̀ wá. Láṣẹ Èdùmàrè. Kò dẹ̀ ní sún àwọn onílẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni. Ẹni tí ò mọ̀ ni ò mọ̀. Ẹ má gbàgbé òní a ò búyàn kankan. Ẹ ṣáà ti rí. Kò sẹ́ni tó lè sọ wípé Òṣàtọ́lá gbogbo ètò ẹ̀ ojú kó máa ṣépè kó máa búyàn lọ. Ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube page wa Itesiwaju ilẹ̀ Oodua. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tẹ́dẹ̀ ti follow wa àdúpẹ́ lórí YouTube page wa Itesiwaju ilẹ̀ Oodua. Láṣẹ Èdùmàrè kò ní sún yín, kò ní rẹ̀ yín. Ẹ má jẹ́ ká gbàgbé àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni. Kí gbogbo àwa ọmọ Oòduà ká bọ́ sípò ẹ̀tọ́ wa. Ẹ má jẹ́ ká fún ìbẹ̀rù láyè o. Kò sí bẹ̀rù. Ọmọ aké kan kì í ṣojo. Bẹ́ẹ̀ ni. Akọ́gi kan kì í ṣeje. Bẹ́ẹ̀ ni. Àìlèjà níta bàbá mi ò dé yín o. Kòtókòtó ọmọ àlè ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Orúkọ mi ò yí padà. Òṣàtọ́lá Abímbọ́lá. Ó dìgbà.